Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. Ọba tó dákú tí ò sì ní kú láéláé. Àdéhùn rẹ̀ náà nípa wáyé. Kò wá sí bá ti ṣe lè pẹ́ láyé ọ̀hún tán. A tún padà sọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni. Eléyìí náà ló ṣẹlẹ̀ sí bàbá wo oníwàásí àgbáyé. Fadilati Sheikh Muyideen Ajani Bello. Tó ń ti fẹ́ táwa èèyàn ní sí wọn látàrí wípé à ń gbádùn wọn látàrí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń bá wa sọ. À ń wò wípé bàbá ó máa bẹ lọ títí ni. Àmọ́ nínú kádàrá Ọlọ́run padà ní kí wọ́n padà sọ́dọ̀ òun Ọlọ́run náà ni. Lọ́dọ̀ tí ilẹ̀ yẹn ó ti máa wò wọ́n níwò wípé kú ni wọ́n. Àmì bal ahyahu inda rabbihim. Lọ́dọ̀ ọba tó ṣẹ̀dá wọn alààyè ni wọ́n. Kí ni tí ó ti wákùwákù? Irú ayé wo ni wọ́n wá? Irú ayé wo lọ ń gbé tó lérò wípé ó padà fi èèyàn rẹ̀ kalẹ̀ nígbà tí wọn náà bá kú láyé tán? Ọlọ́run ní kò sáníyà ní ìró òdùnnú tá a ti mú bárú wọn tá a fi wọn lọ́kàn balẹ̀ lé lórí òun náà ní pé gbogbo ẹni tí ó gbẹ̀yìn wọn ẹni rẹ̀ náà ní ó padà jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ nípò tí wọ́n ń bẹ nípò àṣẹ tí wọ́n ń bẹ nípò agbára ọmọ rẹ̀ wo ní gbẹ̀yìn irú wọn nígbà tí gbogbo àwọn bàbá wọn tí wọ́n ń bẹ nípò yìí wọ́n gbé nǹkan rẹ̀ ṣe wọ́n ṣiṣẹ́ rẹ̀ wọ́n hùwà rẹ̀ àmọ́ kéèyàn hùwà rẹ̀ náà ni ó fi lẹ́san rẹ̀ nítorí ọba ẹ̀san lọ́lọ́hun. Bàbá tẹ́ ń pariwo pé ń pariwo yín kò jẹ́ ráyé ṣe kò jẹ́ rí gbà lò ń polongo Ọlọ́run ọba fún yín gbogbo ìgbà. Bàbá òun náà ni ò sí mọ́ yìí ó wá kú bítẹ́nì kọ̀ọ̀kan yóò gbọ́rọ̀ ara yín gbà. Ọ̀pọ̀lọpọ̀ ó wò ó pé bàbá oníwàásí àgbáyé ò tiẹ̀ tí wọ́n tiẹ̀ lọ́mọ ọkùnrin báyìí àmọ́ ńgbà tọ́lọ́run ó gbéṣe rẹ̀ dé wọ́n ti ní gbogbo àwọn ẹni Ọlọ́run nǹkan ní wọ́n máa fi pamọ́ ni. Ńgbà tí ọba yọjú yóò máa jẹ́ ìmọ̀ fún gbogbo aráyé pé àbáwọn ni àbáwọn kọ́ àbí wọ́n ti padà wá ni. Bàbá ò dúró lórí pé àfáà tí ọmọ akọ́rọ̀ ayé jọ pé kí la fẹ́ fi ṣe. Bàbá ń tún tọmọ ọlọ́mọ ṣe ni. Bàbá tó fi tọmọ tiẹ̀ lẹ̀ ọmọ tó tara ẹ̀ jáde tó tinú rẹ̀ jáde tó fi lẹ̀ tó wá ń tún tọmọ ọlọ́mọ ṣe. Èèyàn mélòó lọ́mọ wá gbogbo àtàjọ́ mọ bàbá tààjọ́ máa dára bí bàbá ayé ò mọ̀ wá àwọn ọmọ ọlọ́mọ ni bàbá ń mójútó. Irú ayé tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wa náà wá nìyẹn. Kò sí bá a ṣe lè wáyé tó. Turabun. Kò sí bá a ṣe lè máa bẹ tó. Turabun. Kò sí bá a ṣe lè gbélé ayé tó. Turabun. Àtàlìjànú ni o àtẹ̀yàn ni o n tó fi mú yín tẹ́ ẹ fi wá kò sáníyàn ní ẹ padà níjọ́ kan náà ni. Wà ń fáàrí rẹ kí ni kántákántá kò ń ṣe kí ni fáàrí tó ń ṣe tó pera rẹ léèyàn tó lérò pé ẹnìkan ò tútù ọmọ láyé kò sí àní kó mi gbogbo làálàá kòkò rẹ kó gbogbo ayé jọ ibẹ̀ náà lọ padà sí inú yẹ̀pẹ̀ láti wá inú ẹ̀ náà lá padà sí. Foríjì Alájàní lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Foríjì Alájàní lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run. Olúwa má fìyà jẹ bàbá mi Ọláwùtà nábì bàbí gan.